ẹ gbà mí o, mi ò mọ ohun tí mo ṣe tíjọba Amẹ́ríkà fi gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà mi. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló máa ń pariwo tantan bẹ́ẹ̀. Àgbà ọ̀kọ̀wé nẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti kéde pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà òun o sí orílẹ̀-èdè náà, èyí tí a mọ̀ sí físà. Ṣóyínká tó ní òun kò lè wọ Amẹ́ríkà lásìkò yìí kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025 yìí o níbi ìpàdé oníròyìn eléyìí tó wáyé nílùú Èkó. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ pé òun kò tiẹ̀ mọ ìdí tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi fòfin de òun láti má lè wọ ìlú náà o. Ó lóun kò rántí pé òun ṣẹ̀ wọ́n lẹ́sẹ̀ kankan. Ó yẹ kí n pe ìpàdé yìí o káwọn èèyàn tó wà l'Amẹ́ríkà tí wọ́n ń retí mi fún ètò kan tàbí kejì lè mọ̀ kí wọ́n má ṣe fi àkókò wọn ṣòfò. Mi ò ní físà, wọ́n ti fòfin dè mí o. Dájúdájú láti Amẹ́ríkà ni. Bí ẹ bá fẹ́ rí mi ẹ mọ ibi tí ẹ ti lè rí mi o. Bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ fún àwọn akọ̀ròyìn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fúnra ara rẹ̀ kò mọ ìdí tí àìlèwọ̀ Amẹ́ríkà náà fi kàn án. Ohun tí òkè yẹn ń sọ ni pé yóò ní láti jẹ́ pé ìjọba ilẹ̀ náà ṣe ń dín àwọn arìnrìn-àjò kù ló fà o. Bákan náà ni ẹ̀ka ìròyìn kan sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé bí Ṣóyínká ṣe ní òun kò ní dá ilẹ̀ Amẹ́ríkà lóhùn nígbà tí wọ́n ní kí àwọn èèyàn tó ní irúfẹ́ físà rẹ̀ wá fún ìfọ̀rọ̀wérọ̀ kan lóṣù tó kọjá ló fà á ohun tó ṣẹlẹ̀ yìí o. Gẹ́gẹ́ bí àgbà òǹkọ̀wé yìí ṣe tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, ó ní ọ́fíìsì tó ń rí sí ìwọlé sí Amẹ́ríkà kọ̀wé sóhun lọ́jọ́ 23 oṣù kẹwàá yìí. Nínú òwe náà ló ní wọ́n ti ṣàlàyé pé ọ̀gá àgbà tó ń rí sí wíwọlé sí Amẹ́ríkà láti Èkó ti fòfin de físà rẹ̀ o. Gẹ́gẹ́ bí àṣẹ ẹ̀ka tó ń pàṣẹ ìwọlé sí orílẹ̀-èdè náà, ẹ̀ka NIV ní Ṣóyínká sọ pé ó kọ lẹ́tà náà. Wọlé Ṣóyínká ní òun kò hùwà tó tàbùkù òfin Amẹ́ríkà rí, wọn kò dájọ́ fún òun bẹ́ẹ̀ rí, òun kò sì lu òfin wọn níbì kankan rí o kí wọ́n tó fi òfin di òun báyìí. Ẹ̀yà físà B1 àti B2 ní Ṣóyínká ń lò, èyí tó wà fún àwọn arìnrìn-àjò tó kàn lè wọlé fúngbà díẹ̀ tí wọ́n yóò ṣe padà síbi tí wọ́n ti wá. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ pé òun kò tiẹ̀ kọ́kọ́ ka lẹ́tà náà kún nígbà tó dé. Ó ní òun rò pé àwọn oníjìbìtì ni wọ́n fi orúkọ òun dá àrà tó wù wọ́n ni. Ṣùgbọ́n nígbà tóun rí i pé Amẹ́ríkà ló ti wá lóòótọ́, òun tó ṣokùnfà rẹ̀ kò yí òun o. Wọlé Ṣóyínká ló ń pariwo tantan bẹ́ẹ̀. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ Kànnì Jígí Alára. Ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.